أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أهل الله. ọ̀rọ̀ ṣókí tí mo fẹ́ sọ yìí nípa ọ̀rọ̀ àwọn bandit tí wọ́n ti wọ ìlú Kwara State, particularly in the Kwara South, Ivelodun local government, Kwara South. Wọ́n wọ ìlú tí a mọ̀ sí Babanla àti Òkè Ọdẹ àtàwọn ìlú kéréje tó wà ní under àwọn ìlú yìí. Oríṣiríṣi ni ó wá ń ṣẹlẹ̀ níbẹ̀. Ṣẹ́rí kíní kan ni mo kọ́kọ́ fẹ́ ká mọ̀ náà. Ṣẹ́rí báwa ti máa rí ní Ìlọrin, báwa ti máa rí ní bíbáyìí. Ó lè má understand wa o. Ó lè má understand Ìlọrin. Èèyàn méjì ni kì í understand Ìlọrin. Àkọ́kọ́ ẹni tí kì í understand wa ní Ìlọrin, ó ní ẹni tí ó tẹ̀ ìlú yìí ń bẹ lára rẹ̀, tí ń rí ìlú yìí gẹ́gẹ́ bí wípé sáwọn nìkan ni nínú kéwú, sáwọn nìkan ni ọ̀rọ̀ òwe ìmọ̀ ìwé western education ìgbà wo gan ni wọ́n join láti máa fi ìwé náà dára, ipò wo ni wọ́n bára wọn, ipò wo ni wọ́n bára wọn ń bẹ. So ẹni tí ó bá jẹ́ wípé ní ọ̀tẹ̀lú yìí ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ kò lè understand wa. Ẹlẹ́ẹ̀kejì lẹni tí làákàyè rẹ̀ kú yányán, tí làákàyè rẹ̀ kú, tí làákàyè ó dull, ṣẹ́gẹ́tì, kò lè understand ìlú yìí. Ibi tẹ́ ti mọ̀ wípé Ìlọrin àwa educated, òun náà ni ọ̀rọ̀ tẹ́ máa ń bú wa sí pé wọ́n mọ̀ ju kéèsì lọ, wọ́n mọ̀ ju kéèsì lọ. It's an act of educated person kó máa lọ sí kóòtù. Ọ̀làjú ni máa gbé yẹn lọ kóòtù. Ẹni tẹ́ bá rí tí ò làjú, òun ni ó bọ́ sórí kíní, ní ó ní lágbájá bú mi, èmi náà fẹ́ bú tèmi padà. Especially ẹ̀yin tẹ́ máa ń bọ́ sórí social media lọ bú àwọn ọba yín, ẹ̀ làjú rárá. Ọba mi náà tó bá gbọ́ pé ẹnìkan bú òun náà mú máìkì lójú agbo, yóò máa fèsì fún illiterate person. Odidi ọba kó máa sọ̀rọ̀, kó máa fèsì fún èèyàn yẹpẹrẹ kan. So ara àìlájú ni. Nílẹ̀ yìí àwa kì í ṣe bẹ́ẹ̀. Àsọ wa lẹ́nu ni wípé wọn máa ju kán máa lọ kóòtù lọ, wọn máa lójú kán máa lọ kóòtù lọ. So ìwà ọ̀làjú ni. Ìwà ẹni tí ń wá peace ni, tí ò fẹ́ wàhálà, tí ò fẹ́ kí jàgídíjàgan ṣẹlẹ̀ nínú ìlú. Ẹni tó bá lọ kóòtù, ó fẹ́ kí ìjọba ó bá wọn dá sọ̀rọ̀ ni. Tí ò lọ àtàkì ẹni tó sọ̀rọ̀ sí kó fọ́ létí, kó náà fọ́ tiẹ̀ padà, kó dìjà gbòòrò, kó dìjà ilé sílé, àdúgbò sádúgbò, ìlú sílùú, state sí state. Tí òjò dìbẹ́ ẹni tó bá lọ kóòtù ń wá peace ni. Kí la fẹ́ lò nípa ọ̀rọ̀ àwọn bandit yìí ni wípé láìpẹ́ yìí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn kan jáde taari ìwà àìmọ̀kan lára wọn, tí wọ́n wá ń láwọn ń bíjà Òkè Ọdẹ, tí wọ́n ń sọ wípé àwọn Fúlàní Ìlọrin wọ́n wá dákẹ́, wọ́n wá ṣe kinní kan. Ṣé rí gbogbo nǹkan táwa bá fẹ́ ṣe, ariwo kọ́, bí àṣà olórin kan ó ní ariwo kọ́ ni music. Tí aburú kan bá ń ṣẹlẹ̀ sí neighbor village or town, our neighboring village, tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí wọn, tẹ́ ẹ bá rí tá a sọ̀rọ̀, àti ń jagun ọ̀nà méjì, àti ń bá wọn jagun lọ́nà méjì lábẹ́lẹ̀. Àkọ́kọ́ ogun tá à ń bá wọn jà ní wípé àní dákẹ́ àdúrà ní Ìlọrin, torí wípé tí ń bá ń bọ̀ ńlọrin náà tá a bá gbọ́ àdúrà náà làwọn máa fi jagun ẹ̀. A ti máa bá lu yẹn fi àdúrà jagun, kò sẹ̀ ìgbà tá a bá wá ṣé ọba wa wà kó wa lẹ́yìn àmọ́ lọ́bẹ̀ ni. Àbí àwọn èèyàn ṣe ponú báyìí tí ẹlòmíì gọ̀ báyìí. Àwọn ti máa ṣàdúrà, mọ́ṣáláṣí Jímọ̀ wọ́n ti ṣàdúrà, ní pálásì Emir of Ìlọrin wọ́n ti ṣàdúrà, gbogbo àwọn àìmọ̀ kọ̀ọ̀kan lérí mímbàrí wọn jọ Jímọ̀ wọ́n máa ṣàdúrà. Kódà tó fi dórí èmi yìí, Jímọ̀ ti òkè lọ́hùn tá a ṣe lọ, ọ̀rọ̀ àwọn bandit tí wọ́n wọ Kwara South, òun ni mo sọ̀rọ̀ lé lórí náà ni mo sì ṣàdúrà lé lórí. Ẹ̀yin kó wọn bọ́ sórí social media, torí hatred, nǹkan méjì, ìwà méjì tí ń bẹ lára yín, hatred àti àìnílàáká yín, máa wá sọ wípé ní ọba Ìlọrin dákẹ́, àwọn Fúlàní Ìlọrin. Débi wípé ìkan tí ẹ̀ wá jáde gbàgbàgbàgbà báyìí, ó wá sọ ignorance ara rẹ̀ publicly, wọ́n sọ wípé ní ọba Ìlọrin wọn ni wọ́n lọ gbàbọ́n lọ́wọ́ àwọn ọdẹ
tí táwọn bandit fi wá wọlé sáwọn ọdẹ làwọn wá ń pa àwọn ọdẹ orí pé ìwọ náà orí ọ̀rọ̀ tó ń sọ yẹn orí pé kò mú làákà ìdání ọba Ìlọrin lọ gbà irú ọba ogun lẹ máa ń pe ọba wa náà ṣerú ọba tí ni ọba tí ẹ lè rí ní pátì ẹ lè rí Emir of Ìlọrin ẹ lè rí ní pátì ó lè yí ìgbà tí ọba Ìlọrin máa jáde lọ́dún ẹ lè rí níbi kómọ ẹ lè rí níbi ìyàwó ẹ lè rí níbi òkú ó lè ìgbà tí máa jáde ọba máa jáde fún Mọ́lídùn Nàbí ọba máa jáde fún hijira wọ́n máa jáde fún Idul Fitri wọ́n máa jáde fún Idul Adha wọ́n máa jáde fún Bariki àti Dọ́bà ibi tó ti lè rọ́bà Ìlọrin nù so irú ọba wa kọ́ lọ bá yín ẹ má máa fi àìmọ̀ kan yín ẹ má máa fi hàn sáyé mọ́ okay ẹ wo ohun tí senator tó jáde láti Kwara Central senator yìí senator Saliu Mustapha in represent Kwara Central l'Abuja senator Saliu Mustapha kí ló lọ lè wí l'Abuja gbogbo ara gbọ́ nísìn lẹ́nu Saliu Mustapha senator Saliu Mustapha fúnra ra wọn gan ọ̀rọ̀ tí máa ń kan Kwara South ó kan Kwara Central bá níyàn wa ti rí àmọ́ àníyàn tí yín lè dúdú o kẹ́ ẹ máa wá wò bí gbà wípé ní bí ẹ ti rí bí aburú yín ti rí náà ní kálukú rí láburú because aláburú a máa rò wípé bóun ti rí náà ní gbogbo èèyàn rí bẹ́ẹ̀ náà lólóore náà onínú rí a máa rò pé bóun òun ti dá náà nínú gbogbo èèyàn dá ní máa mú olóore fọ́ọ̀lù sínú kòtò ìkàǹgbà mi kí ni senator Saliu Mustapha lọ lè sọ ní House of Assembly l'Abuja ní Senate House kí ni senator Saliu Mustapha lọ lè ṣe kí ni wọ́n lọ lè sọ senator Saliu Mustapha try láti lọ fi ẹ̀dùn ọkàn wọn hàn láti pe àkíyèsí ìjọba sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu wọn gangan. Distinguished colleagues, my name is Senator Saliu Mustapha representing Kwara Central. I want to lend my voice to this urgent debate on the floor today, ably moved by Senator Lola Ashiru, who happens to be my colleague, my brother from the same state. I represent Kwara Central, he represents Kwara South. Sir, if anything happens in Kwara South or Kwara North, it's as good as happening in Kwara Central, because we are from the same state and our people are interwoven. There is no gainsay here to say maybe it's affecting Kwara South, so it doesn't bother me. No. We are interwoven in so many aspects. And that is how it also extends to the other parts of the country. We've had series of complaints, debate, concerns over insecurity in this country. I think, sir, it is time we stop all the rhetorics and all hands must be on deck. Be you in government, be you outside government, the security of lives and properties in one way or the other will definitely affect you. So we must not play politics with it. All we should do now is to try and see how solutions can be profiled, especially also putting the nation, our leaders in prayers, because any bad decision taken by leaders in government will definitely affect all of us. So it's not time to blame anybody. For me, banditry, kidnapping, we must categorize them as criminal activities. There is no religion, there is no tribe, there is no ethnicity that harbors this. Anybody caught should be dealt with as a criminal. If we approach it from that angle, without sentiment, without emotion, I think we will go a long way in resolving these issues. The security agencies are doing their best. We must applaud them. The president is doing his best. Those of us here too are doing our best in trying to oversight and make sure the voice of our people are heard. So we should please put all hands on deck and address this thing as criminal activities. Thank you, sir. Thank you. Senator Sadiq Umar. Òun náà ni gbogbo wa láwo yìí.
ẹ dákun èyí tí Kwara Central ṣe yìí tá bá ń sọ̀rọ̀ Kwara Central à ń sọ̀rọ̀ nípa Emirates gbogbo bí tí wọ́n ń pè ní ọlá tí ọwọ́ ọlá Emir of Ìlọrin dé ní Kwara nínú under Emirates ní Ìlọrin South, Ìlọrin East, Ìlọrin West as a local government and Moro local government. Márààrún yìí wọ́n bẹ lọ́ndà Emirates tí ń jẹ́ Kwara Central. Ta ní senator kan tí ń represent constituency yìí. Márààrún yìí tí ń represent gbogbo local government. Márààrún yìí tí ń jẹ́ constituency tí senator yóò kan represent. Torí pé senator mẹ́ta máa wá láti Kwara State, Kwara Central, Kwara North and Kwara South. Kwara South wá ní ìṣẹ̀lẹ̀ yìí tí ń ṣẹlẹ̀. Kwara South as senator ó wá lọ lè tender ọ̀rọ̀ yìí sí wọn ní House of Assembly pé kí ìjọba wá nǹkan sí sọ̀rọ̀ bandit Kwara State. Kwara Central senator Solu Mustapha àwọn náà wá dìde wípé ní tí ń bá ń ṣẹlẹ̀ ní Kwara South o ń ṣẹlẹ̀ ní Kwara North because we are interwoven, we are neighboring constituency, we are interwoven. Awonu ara wa ni ọmọ bẹ ọmọ Kwara South ń gbé nínú Kwara Central, ọmọ Kwara Central ló lè ń gbé nínú Kwara South. Wí pé kí ìjọba Nàìjíríà ó tètè wá nǹkan sí. Ẹ̀yin kan sì wá ya illiterate débi wí pé expect pé ọ̀rọ̀ ẹnu ní ká kàn máa sọ. Ká kàn wá sórí social media ká kàn máa pariwo ká máa sọ̀rọ̀ ẹnu. So ká wá na camera sójú ká sì máa sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ wí pé à ń support Kwara South kó jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán bíi ti yín àbí. So àwa ò lè jọ yín o. Àwa ò lè jọ yín. Ẹ fi wálẹ̀ wá bá ti rí wa, ẹ̀yin náà wà lórí ọwọ́ yín bẹ́ẹ̀ ti rí. So ti yé báwọn. Ọlọ́run ló ṣe àwa lọ́jọ̀gbọ́n. Ló ṣe wá lẹ́ni tí máa kí ló kàn. Ara kí ló kàn náà ni senator tí ń represent wa ní Emirates ti lọ lè gbé support rẹ̀ àti ìkúnlọ́wọ́ rẹ̀ fún wọn ní House of Assembly pé kí wọ́n wá ràn wá lọ́wọ́ nílùú Kwara State torí wípé ní ọmọ ìyá kan náà ni wá a kì í ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. So ẹ̀yin tí ẹ wà níta tẹ́ ń dá sọ̀rọ̀ tí ó kàn yín ẹ lọ lè gbẹ́nu yín dákẹ́. So mo dákẹ́ fún ìdílé náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.